ẹ má má jẹ́ ká gbàgbé o pé àjò láyé yìí ọ̀run nílé wa. Oníkálukú ti nájà lọ́jà o, lákòókò ń lọ ilẹ̀ ń ṣú o. Tílẹ̀ bá ti ṣú dandan ní kárẹ̀ o, àjò láyé yìí ọ̀run nílé wa. Erinwo nígbó ti gbó ti jù pa lọ́lọ́, àjànàkú ṣubú kò gbọ́ pè mọ́. Ikú pa babaláwo bí ẹni tí ò ní fánlé, ikú pa oníṣègùn bí ẹni pé kò léèpo igi, ikú pa pásítọ̀ bí ẹni pé kò lólùgbàlà, ikú pa àkọ́kọ́ omi inú àkọ́kọ́ dànù. Ikú ọ̀rọ̀ kan bí ẹni kù bí òjò tí ń da gbogbo ilẹ̀ kílẹ̀ rú. Alàgbà kan nílé ìjọsìn Evangelical Church Winning Hall ECWA tó fi kalẹ̀ sí Oníkòkò nílùú Abeokuta nípínlẹ̀ Ògùn ló ṣubú níbi tó ti ń wàásù tó sì gbọ́ọ̀rùn àṣàǹtẹ̀ lọ. Alàgbà Francis Olúwọlé Ògúnnúsì ó jẹ́ baálẹ̀ agbègbè Oníkòkò nítòsí Panṣẹ́kẹ́ nílùú Abeokuta tí ṣolúìlú ìpínlẹ̀ Ògùn. Alàgbà Ògúnnúsì yìí ló wà nídìí pẹpẹ tí ó sì ń wàásù lọ́jọ́ àìkú ìyẹn ọjọ́ 3 oṣù kẹrin ọdún 2022. Bàbá yìí ń wàásù lòdì sí kí àwọn ènìyàn máa sáré owó níní ní kíákíá lọ́nà àbàdì. Bàbá wá kìlọ̀ fáwọn tó ń lo ènìyàn bíi tiwọn láti lówó òjijì nítorí pé nígbà tí wọ́n bá kú ẹlòmíràn ló máa ná owó tí wọ́n sì torí ẹgbẹ̀mí ènìyàn. Ṣùgbọ́n ó ṣe ni láàánú pé níbi tí ògbùfọ̀ alàgbà yìí ti ń túmọ̀ ọ̀rọ̀ yìí sí èdè òyìnbó lọ́wọ́ ní alàgbà Francis Olúwọlé Ògúnnúsì ṣubú lulẹ̀. Àwọn ènìyàn gbé bàbá yìí ó di rẹ́rẹ́ mú lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ ìyẹn Federal Medical Center tó wà ní Ìdí-Àbá nílùú Abẹ́òkúta. Ibẹ̀ ni wọ́n ti sọ fún wọn pé bàbá ti ṣe kòǹgẹ́ ọlọ́jọ́. A ò wá lè sọ bóyá bàbá ní ìpèníjà ìlera kankan ni, ṣùgbọ́n bàbá yìí ṣubú lulẹ̀ lórí àga ìwàásù níbi tó ti ń wàásù lòdì sí àwọn tó fi ní ṣètùtù ọlà. Léyìí tó fi hàn wípé kò síbi tí kò ti lè ká wa mọ́. Ọlọ́run jẹ́ kó ka iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ ni. Ìmọ̀ràn mi sí gbogbo wa ni pé ẹ jẹ́ ká máa ṣàyẹ̀wò ara wa lóòrèkóòrè ká sì máa ṣe ohun tó tó àtèyí tó yẹ torí ọjọ́ kan ọ̀jọ̀kan tá ó sùn tá ò ní lè gbà pamọ́. Ẹ wo Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamolady ló kọ mi. Ó yẹ ẹ wo fọ́nrán yìí bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ láti kàn ní YouTube Ìtànà Èdè TV. Ẹ jọ̀wọ́ ẹ subscribe sórí ìkànnì YouTube Ìtànà Èdè TV láti lè máa gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé. Ẹ ṣé púpọ̀. Olúwatóbilọ́ba Dáramọ́lá Glamolady lórúkọ tèmi. Ẹ jọ̀ọ́ ẹ bá wa máa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá wa máa share. Ẹ ṣé púpọ̀. Ọ̀rọ̀ súrélé tó fi ọ̀rọ̀ òtítọ́ tó pa ènìyàn tó mú ẹ̀jẹ̀ lé lórí lọ́jọ́ tí kò bá dé ó di kéde ó di tẹ̀lé ẹlẹ́nu. The riches that you run after, sucking people's blood, drinking human blood on the day of death has no. Ẹ má má jẹ́ ká gbàgbé o pé àjò láyé yìí ọ̀run nílé wa. Oníkálukú ti nájà lọ́jà o, lákòókò ń lọ ilẹ̀ ń ṣú o. Tílẹ̀ bá ti ṣú dandan ní kárẹ̀